ẹ lọ kọ́ bí wọ́n tún máa ń ṣiṣẹ́ lọ́yàrì yìí táwọn akọ́tà wa ń ṣe níbí nìyẹn àwa lọ́yà Ìlọrin tí a wà nídìí ọ̀rọ̀ yìí the right thing làwa ń ṣe àwọn ò ní ṣe the wrong thing láéláé torí pé ẹni tí ò bá ṣẹ̀ sófin àwọn ò ní bẹ òfin kí òfin ó mú ọ̀rọ̀ warrant bó ṣe rí nìyẹn wọ́n máa ń pariwo káàkiri ariwo lásán ọ̀rọ̀ ariwo lásán kí ni mo wí jẹ́ gbogbo ayé ariwo lásán òun ni anybody no matter how highly placed tó bá ń sọ wípé warrant tó ń fi arrest rẹ̀ fake warrant tó bá ṣe pé fake warrant ni látijọ́ tí wọ́n ti wá fi sí prison yẹn ó yẹ káwọn òun ti take step tí wọ́n fi yọ kúrò tí wọ́n nullify warrant wọn àti arrest yẹn ká ní fake ni gbogbo ayé tó bá ṣe pé fake warrant fake náà bá fi mú ó sàní tófin ní kẹ́ni tó bá mòfin ó ṣe tí ó fi kó àṣì arrest ìhún tí wọ́n fi release rẹ̀ ń tún bẹ ní prison db tí ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí gẹ́gẹ́ mo ti wí lẹ́ẹ̀kan wípé àwọn lọ́ọ̀yà àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ ẹ dákun ẹ tún bá wa fi sẹ́wọ̀n di ọjọ́ míì táàtò tún ráyè padà wá àwọn lọ́ọ̀yà àwọn gangan ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún wọ́n má sì gbé bẹ́ẹ̀ àwọn ò ní right àwọn lọ́ọ̀yà tí wọn ò ní right wọn ò ní reason láti takò wọ́n bí wọ́n ti fẹ́ nǹkan wọn nìyẹn so ìgbésẹ̀ tán gbé lónìí àwọn lọ́ọ̀yà wọn ni wọ́n fi ìgbésẹ̀ wọn béèrè ẹ tún lọ bá wọn fi wọ́n pamọ́ díẹ̀ sí i àti ìṣetán tá a fẹ́ gbà wọ́n lẹ̀ bó ṣe rí nìyẹn. Yes sir. You want to ask this question about adjournment? Yes sir. Mo ti sọ̀rọ̀ adjournment lẹ́ẹ̀kan mo ní 4th of September ni wọ́n adjourn kéèsì sí torí ipá àwọn lọ́ọ̀yà wọn ní àwọn ètí ìṣetán táwọn fẹ́ gba béèlì wọn nítorí lè yé gbogbo ayé nìyẹn mo sọ̀rọ̀ application lẹ́ẹ̀kan application tí mo ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ fún gbogbo ẹni tí ń gbọ́ wa láyé tí èsè lọ́ọ̀yà ni wípé àwọn lọ́ọ̀yà wọn ni wọ́n gbégbèsè àti ìṣetán tá a fẹ́ béèrè béèlì wọn nǹkan míì la fẹ́ ṣe afẹ́kún ó sì túmọ̀ wà ń bẹ̀ fúngbà díẹ̀ sí ìdí tí kóòtù fi àjọ nǹkan fi wọ́n síbẹ̀ nìyẹn. ẹ dákun mo ní ìbéèrè kan tó fi mú lọ́ọ̀yà tí wọ́n fi gbé ìgbésẹ̀ tí kò jẹ́ kí wọ́n lè gba béèlì wọn ẹ̀yin àgbàlagbà ẹ má jẹ́ sọ pé ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin àgbàlagbà rẹ̀ máa ń sọ wípé ọlọ́run má jẹ́ arógun ẹjọ́ bíi ti àwa agbẹjọ́rò. ọlọ́run jẹ́ kálukú ọmọ rẹ jọ òkè làwọn ò jẹ. kálukú ó sì jẹ náà làwọn náà ń wá. àmọ́ níbi tí ọ̀rọ̀ adé báyìí tó bá wá possible pé complainant àwọn tí wọ́n jẹ́ complainant nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n bá láwọn withdraw case ẹ dákun sórí ọlọ́run ẹnìkan sọ pé ó possible kí kóòtù ló sọ ó take rẹ̀ pé ó ti di government case ṣé kóòtù lè take rẹ̀ up as a government case or wọ́n follow instruction complainant. ṣe rí èyí tó lè yé gbogbo ayé níbẹ̀ ni wípé ẹni tó fẹjọ́ sùn tí ó ní wọ́n ṣẹ̀wọ̀n tí wọ́n fi lọ́ọ́ mú wọn òun ni ó give evidence in court o tó bá lóun ò ṣẹjọ́ mọ́ kódà tí gọ́ọ̀mẹ̀ntì bá take it up gọ́ọ̀mẹ̀ntì ò ní wá kóòtù wá ro ẹjọ́ kó wá give evidence tí ó bá sì sí evidence kò lè sábà yọrí ẹjọ́ o ìdí nìyẹn tó fi já sí pé gbogbo kéèsì mo fẹjọ́ yàn sùn láyé pé ó ṣẹ̀mí òfin bá mi mú bẹ́ẹ̀ ni tó fẹjọ́ sùn bá ti ní mo yọnu ìǹṣe mọ́ tí anybody bá tún hold on to that case ẹni yóò kàn waste time ara rẹ̀ ni because ẹni tọ́rọ̀ kan ò lè fabricate evidence ẹni tí wọ́n ṣẹ̀ ló lè wá rojọ́ pé n tó ṣe fún mi ní bóun bá ti kọ̀ tó lòun ò wá kóòtù mọ́ ta ni ó give evidence tí wọ́n fi ṣẹjọ́ bó ṣe rí nìyẹn. Yes sir ẹ dákun ẹ má bínú sir according to tí àwa káàkiri sì tún gbọ́ a gbọ́dọ̀ sọ pé àmọ́ wájú ẹ̀yin tẹ jẹ́ bàbá. Ọlọ́run lọ́ba tó mọ̀ ju gbogbo wa lọ. ẹ mọ̀ pé a ní English law and Islamic law which is Sharia law. Yes. Under the Sharia law or under any law is it polite kí èèyàn fight on behalf of God kí èèyàn lóun gbèjà Ọlọ́run. èèyàn lè gbìjà Ọlọ́run ṣùgbọ́n èèyàn lè gbìjà integrity ara rẹ̀ látara ẹ̀sìn tí ń sìn. mo ṣàpèjúwe kan fún àwọn èèyàn nígbà tá à ń sọ̀rọ̀ mo ní Kwara State ibi tí wọ́n ti ń ṣẹbọ pọ̀ dáadáa ibi tí wọ́n ti ń so ìṣà pọ̀ dáadáa ní Kwara State kódà àwọn tí ń ṣe é ní kọ̀rọ̀ ń bẹ within the Emirates táwọn mùsùlùmí kọ̀ọ̀kan sì mọ̀ tí wọ́n sì dí wọn lọ pé kán mọ̀ sí tiwọn tí mùsùlùmí Ìlọrin bá fẹ́ wà intolerant àwọn ibi tí wọ́n ti ń ṣe é ní kọ̀rọ̀ within the Emirates wọ́n ti lọ tún wọn ká bọ́dẹ̀ nǹkan kan ò sí bí ipá àwọn rí wọn ṣùgbọ́n káwọn kan wá dira wọn ní pàǹpá láwọn ìlú míì nínú Nàìjíríà kún láwọn ń kó ẹ̀sìn àwọn bọ̀ wá sí Kwara State kò yàtọ̀ sí kí bàbá wa Mulku Salman ọba mọ́kàtó ní
kó wá announce pé gbogbo mùsùlùmí ayé torí pàwa mùsùlùmí ní right láti practice ẹ̀sìn wa mi tó bá wù wá o torí náà gbogbo mùsùlùmí ayé o hajj 2024 Róòmù láti lọ́ọ́ ṣe o àbí kí the revered pope kí wọ́n wá announce pé gbogbo ẹ̀yin Christian ayé torí pé Christianity a ní right àti practice ẹ̀sìn wa níbi tó bá wù wá gbogbo Christian ayé Christmas 2023 tí ń bọ̀ yìí o Mọ́kà láti lọ́ọ́ ṣe é o mo ní kò yàtọ̀ síbẹ̀ kíní kan táwọn èèyàn tún mọ̀ tí wọn ò kíyèsí àti àwọn tí ń gbà wọ́n nímọ̀ràn nínú agbẹjọ́rò ni wípé kò rọrùn fún yín sà láti sọ wípé ẹ̀ ń bọ̀ wá sí inú ilé mi àbí inú compound mi láti wá ṣe tó bá wù yín òfin trespass wà èèyàn ò lè dígbàdàgbọ̀n láti state kan tó yàtọ̀ sí Kwara kó ló ń bọ̀ wá ṣe tó bá wù ọ́ nínú state àwọn kan náà ní Kwara state bàbá gómìnà Abrazak ló ní Kwara state lọ́wọ́ lónìí gómìnà ìlú kankan míì kò lè dìde pé òun bọ̀ wá ṣe tó wù wọn àwọn aráàlú òun bá ṣe tó wù òun nínú Kwara state gómìnà àwọn ló sọ pé ilé mi ni ò lè wá bá ṣe tó bá wù ẹ́ ní tí mo bá gbà ọ́ láyè ni o lè ṣe ń bí bọ́rọ̀ wọn ti rí nìyẹn ẹ lè dígbàdàgbọ̀n pé ẹ fẹ́ wá ṣẹbọ nílọrin àlẹ́ àlìkùá àwọn ìlú mi ń bẹ ní Kwara state tí wọ́n ti ń ṣẹbọ kí ló dé tí wọn ò lọ bẹ̀ ó pọ̀ ní Kwara south àwọn ìlú tírú bẹ́ẹ̀ jọ ó pọ̀ ní Kwara south kí ló dé tàn lọ bẹ̀ wáì Ìlọrin ará Ìlọrin sì láwọn ò fẹ́ kí ló wá dìjà ń bẹ̀ kí gbogbo ayé náà fi ẹ dákun ẹ bá mi fi òye àgbà tẹ́ ẹ bá fi ń gbọ́ mi nílé ẹ fi gbọ́ ọ̀rọ̀ yìí kí ọba Mọ́kà ó ní hajj 2024 o torí pé mùsùlùmí ní right àti ṣẹ̀sìn wa mi tó wà wá Róòmù láti lọ́ọ́ ṣe ìfihàn nìyẹn àbí kí bàbá wa póòpù kó wá ànánsì pé gbogbo kírísítẹ́nì ayé Christmas 2023 December 25 yìí o gbogbo wa Mọ́kà ní ẹja ti lọ́ọ́ pàdé láti ṣe o kí gbogbo wa ó fi objectivity àtẹ̀mí tó mọ́ ká fi gbọ́n tí mò ń sọ yìí ká jọ ọ́ wò nínú làákàyè ẹ rí i pé kò lè tako làákàyè ẹnìkankan àfẹnití làákàyè rẹ bá kù díẹ̀ káàtó bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. ẹ jọ ìbéèrè mi lélẹ̀ ọ̀rọ̀ kan lọ káàkiri lórí wípé Ìbàdàn níta ni Ọlọ́run ti ṣẹ̀ wáyé tó ṣe jẹ́ pé Ìlọrin náà tí wọ́n ń gbẹ́jọ́ rẹ̀ ọ̀rọ̀ yẹn ń jà káàkiri. ṣe rí issue jurisdiction matter of law ni kóòtù ló lè determine rẹ̀ ẹ rí i pé mo sọ kinní kan lẹ́ẹ̀kan àhesọ ọ̀rọ̀ ló pọ̀ jù lórí atẹ́gùn àkọ́kọ́ tí màá bọ́ sórí screen tí màá sọ̀rọ̀ ṣe ayé ni láti jọ tí mo ti ń ṣiṣẹ́ lọ́yà and for your information this is my 23rd year of law practice across Nigeria ọdún 23 tí n ti ṣiṣẹ́ lọ́yà ni lábẹ́ bẹ́ẹ̀ náà ni mo ti ka law tí mo ti di doctor of law ṣẹtikẹ́tẹ̀ ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé lọ́yà tó bá mọṣẹ́ lawyering ẹ̀ ní máa rí lórí kámẹ́rà inú court lẹ́ẹ̀tì máa rí àbí ní àwọn bòmíì tán ti ń practice lọ wọ́n practice law nínú orí kámẹ́rà ṣẹtikẹ́tẹ̀ so sẹ́rí in tó bá wu kálukú ló lè máa wí káàkiri in tó bàbàrà síwájú ní wípé sẹ́rí issue òfin àti jurisdiction lawyers á máa ń rí nǹkan lóríṣiríṣi perspective táwọn lọ́yà wọn bá rí wípé kò yẹ kó jásí pé Ìlọrin ni wọ́n ti gbẹ́jọ́ rẹ̀ ẹ jẹ́ kán gbé necessary application wá court àwọn lọ́yà wa ó fún wọn ní èsì tó tọ́ á trash ẹ̀ kóòtù ó wàá wo èyí tó bá tọ́nú ọ̀rọ̀ wa kí wọ́n sọ àmọ́ bíi táwa rò gẹ́gẹ́ bó ti yé wa tó bọ́lọ̀ ti fi mọ̀ wá tó pé ti yẹ kásẹ̀jọ́ rẹ̀ ìlàgbé wa yìí. àti ẹ̀gbọ́n wa bọ́sẹ̀ náà Ìlọrin náà làwọn. bẹ́ẹ̀ni àti ẹ̀gbọ́n pé wọ́n ní ẹni tó jẹ́. àti wípé láfikún kẹ́ tó sọ̀rọ̀ àti wípé ẹ̀ṣẹ̀ tá a ló ṣẹ̀ yìí tán ní ká máa gbé bọ̀ abẹ́dẹ̀ yìí ṣe bórí atẹ́gùn ló ti ṣẹ̀ ságbe lójú òfurufú kóòtù onímọ̀ lójú òfurufú táwọn lọ tíráì rẹ̀. wọ́n ní ìyá Ọ̀ṣun tí wọ́n mú nílọrin wọ́n ní talọ́lọ́run yẹn òun jẹ́ accomplish sí i wọ́n ní reason yẹn tó fi jẹ́ pé ẹni tó jẹ́ accomplish sẹ́ni tí wọ́n mú so wọ́n ní láti gbé òun náà wá sí ọ̀dọ̀ accomplish rẹ̀ kò jọra wọn kéèsì ìyá Ọ̀ṣun àti talọ́lọ́run kò jọra wọn rárá kódà gbogbo ohun tá à ń sọ yìí gbogbo ohun tí wọ́n mú wọn fún yìí kò tí ì ní í ṣe pẹ̀lú Islam àtẹ̀sìn wa àwọn èèyàn tí ó dìde sí talọ́lọ́run lórí ọ̀rọ̀ oṣù Kùránì wọn ètí ìdìde wọn múra lọ́wọ́ ni wọ́n warm up lọ́wọ́ ni èyí tí à ń ṣe lọ́wọ́ nísìn ni wípé ó bà àáfà Òkútagídí lórúkọ jẹ́ ó bà tatúnirì ìmọ̀mú Ọ̀fà lórúkọ jẹ́ ó bà mufti lórúkọ jẹ́ Shehu Suleiman Farouk Oníkíjìpá àti àáfà Làbíbù Àgbàjì
kò sì sẹ́nìkankan tí wọ́n bà kò sí ẹnìkankan tí àwọn tó bà lórúkọ jẹ́ yẹn ni wọ́n ń ṣègbésẹ̀ lọ́wọ́ báyìí iṣu ó ya kùránì ó sun kùránì àwọn tí wọ́n bá fàyẹ̀wò tí bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn kìí ṣe títí tí ẹ̀sìn là ń sọ lọ́wọ́ yìí ẹ rí i pé yẹ Ọ̀ṣun tán rì fáàsì yẹn náà kìí sọ̀rọ̀ àsọ̀sùn ló gbé dẹ́wọ̀n ọ̀rọ̀ wípé ó ba bàbá wa Òkútagídí lórúkọ jẹ́ ló gbé dẹ́wọ̀n so káwọn èèyàn mọ̀ míngò rẹ̀ papọ̀ kò jọra wọn rárá. Ọlọ́run bá ṣàlékún làákàyè. àmín. Yẹ́sà ní Parísà ìmọ̀ràn pàtàkì fún gbogbo àwọn tí wọ́n ń bẹ online tẹ́lómi ń kọ́mẹ́ǹtì pé ẹ̀sìn jàgídíjàgan ni ẹ̀sìn tẹ́ ń sìn ẹ dákun ẹ fún wọn mọ̀ràn. ẹ jẹ́ kí n fún gẹ́gẹ́ bí ìmọ̀ràn gbogbo wa tí à ń wo fídíò oríṣiríṣi tí kálukú wa ń kọ́mẹ́ǹtì bó ti wù wá àkíyèsí tí ń kọ́kọ́ pè wá sí ni wípé àwọn tí wọ́n bọ́ sórí line tí wọ́n ń bú bàbá Ọba Ìlọrin ìwọ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. tó bá já sí wípé ìwọ tí ọ̀ ń bá wa jà lórí pé a ní kéèyàn mọ̀ bú bàbá Ọba Ìlọrin àtàwọn tí wọ́n bí wa mọ́ tó bá mo fẹ́ bí ọ tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ló jọba ìlú yín tẹ́nìkan ń bú bẹ́ẹ̀ say the same position ló hold. àwọn àáfàá wa bàbá wa Òkútagídí bàbá wa mufti Ìlọrin àti bàbá wa Ìmámù Ọ̀fà ká ní bàbá ti tiẹ̀ ní àgbà ìjọ núùjọ ẹ̀sìn tí wọ́n náà ń sìn tẹ́nìkan bọ́ sórí ìhà tó sọ ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ òun sí wọn ṣé position rẹ the same thing ló máa jẹ́. ẹlẹ́ẹ̀kẹta tó bá yá sí pé nínú ẹ̀sìn rẹ ẹ̀sìn tiẹ̀ náà ni wọ́n bọ́ sórí atẹ́gùn tí wọ́n ń fọ̀rọ̀ burúkú lálàsẹ ìwọ àti ẹ̀sìn rẹ tó bá tẹ̀já sí pé òjò ní Ọlọ́run tí yín ò dá yín lójú ẹ̀sìn tẹ́ ń sí ń sí ó bàbàrà sí yín tẹ́ ẹ̀ ní lè ṣe nǹkan kan láàrin ìwọ náà nínú rẹ sínú rẹ ó dùn. so torí ìdí èyí ẹ jẹ́ kí gbogbo wa tá à ń gbọ́ wa káàkiri ayé tá a sì ń dá sọ̀rọ̀ yìí kí kálukú ó dá sí i ní ọ̀nà finájóra rẹ wò bó ṣe rí kó o tó fi dé èèyàn ẹgbẹ́ rẹ Dr. Sikiru Ayinde Barrister ló wí bẹ́ẹ̀ fi rọra rẹ wò tó bá ṣe wọ ni wọ́n ṣerú tí wọ́n ṣe ṣé ó fọwọ́ lẹ́ran tó bá ti wò wò òun ni ó gáìdì rẹ ló fi mọ ọ̀nà tó gbà tẹ́sítírú tó wí má jẹ́ ká fi sẹ́ńtímẹ́ǹtì wípé àwa mùsùlùmí nìkan kọ́ ẹ̀kún sí báyìí àsán tá a fi nà yálé ó ṣeé ṣe kí wọ́n fi pamọ́ sí àjà fún ìyàwó. nígbẹ̀yìn ẹ̀rọ máa dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni àfà Dr. Gbọ̀ngbọ̀n Ọlọ́run AH Saddam Fọlọ́runṣọ́ Fàgbà Ìlọrin àmọ́ ọ̀la. Àmín. Abasọ̀rọ̀ káfíńtà. Àwọn méjì lára connected. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe ọ̀gá ni sà. Ó náà gbé bọ́lẹ̀. Tó ti délé rẹ̀ lánàá. Ní kọ́ńbẹ́. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعله كعصف مأكول.